ẹni máa ní ṣe oògùn ní orí kò ń ṣoògùn torí ẹ̀ ní ọpẹ́ mi fi pọ̀ lẹ́nu mo ń bọ́ ọdún méje lọ báyìí o. Màá wá lo ọ̀pọ̀lọpọ̀ ọdún méje màá wá lò lórí fún àṣẹ wà. àwọn kan wá dífá fún mi. Ìwọ ló ṣe bí bàbá rẹ. So tẹ́lẹ̀dùmarè bá ṣe kan á dúpẹ́ ní mọ́mọ́mọ́ mi ò fẹ́ pèrò púpọ̀ lọ́dún yìí torí ọ̀pọ̀lọpọ̀ kan wà tá a ti ṣe lọ́dún yìí inú ẹ̀ la ṣe birthday inú ẹ̀ la ṣí bíbá yìí mo wá wò pé no màá kọ̀ra ṣe ní ìwọ̀nba tó bá máa fi di ọdún tá a fẹ́ mú yìí a máa clock 7 years of the throne ó ní ìtumọ̀ ó yé mi ó yé àwọn tí Ọlọ́run gbà tó jẹ́ pé àwọn ò rí tí wọ́n rí wa. Ọlọ́run kan fẹ́ fi the first 6-7 years yìí ó wà fẹ́ fi jẹ́wọ́ fún àwọn èèyàn pé òun lòun ṣe kò ṣe àwẹ̀wẹ̀ yẹn. Kábíyèsí o. Ohun tí mo fẹ́ rọ gbogbo wa ni pé ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú lọ léni. Ìgbó làdẹ́dẹ̀, wọ́n ya wèrè. Ìgbó làdẹ́dẹ̀, ẹnìké ìbọ́bà ọ̀gà tó gbé gbòòrò. Ìgbó làdẹ́dẹ̀ gbé. Ìgbó làdẹ́dẹ̀. Ọlọ́tẹ̀ igbó ni wọ́n ń gbé. Ṣé rí orí ọ̀fẹ́ ni torí mo fi sọ pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọpẹ́ lọ ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú lọ lé ni pé kò sóńkóń tó lè máa bèrè nílé ayé yìí tọ́lọ́ ń bá máa kọ́ ọmọ ẹ̀ àkókò Ọlọ́run lójú Ọlọ́run ló ń fìyàn jọba. Ọlọ́run ló ń dèèyàn ládé láìsí Elédùmarè kò sí kankan téèyàn lè ṣe. Mo ń sọ fún àwọn èèyàn tó á bá mi lọ́rọ̀ Ṣọ̀ún tuntun Gandhi ó ṣòun náà àyànmọ́ ògbóògùn àyànmọ́ nígbà tí mo wà ní tí mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sórí àpèrè yìí mo lọ sí chọ́ọ̀chì ẹ̀ ní Amẹ́ríkà mo wá wà lórí pulpit ó lóun ọmọọba lòun mo ní ọmọọba o ó ní Ṣọ̀ún mo ní ọmọ mi ní ẹ̀. Kábíyèsí o. Ó lóun Ṣọ̀ún mo ní ọmọ mi ní ẹ̀ ìtẹ́ tó wà yẹn ìtẹ́ mi ni. And I say it on public, I do say it. Ẹ fi ìtàn ẹ jẹ́ á fi làpálàpá lẹ̀ ká má máa pa kinní kan. Ẹ jẹ́ kí n sọ fún yín. Tróònù yìí ó ti wà over 1,000 years. Ìgbà tí mo wà lórí tróònù yìí tó bá máa fi yá ẹ ní mọ àdúgbò yìí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi lọ́lọ́ máa gbé ṣe ní. Ìjọba ń bọ̀ àtàpapọ̀ àti tí state wọ́n bọ̀ wá dá nǹkan gidi lẹ̀ sí mi. Torí ẹ̀ mo fi rọ ẹ̀yin baálẹ̀ tẹ̀ ń talẹ̀ ìjọ mi máa kàn gbalẹ̀ mi ò bá ti ta lóyún ọkọ̀ máa gbà máa gbé fún ìjọba. So you have to be very careful. Ṣẹ́rí ìlú yìí ìlú tó lókìkí ni tó lọ́lá ni
tó níyì ni. Ilẹ̀ wa pọ̀ àti ẹ̀ tí ìlú kankan. A lè mú Ògbómọ̀ṣọ́ north, a máa mú 15 Ògbómọ̀ṣọ́ north nínú ilẹ̀ Olúmọ̀bí. Ibi tọ́lọ̀ bless wa dé. So ìgbà tọ́lọ̀ bá ti bless wa, a máa dàgbà ní. Ọba tuntun tó wọrí àpèrè màá wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ Tuesday. Ó dẹ̀ ti kí lórí rédíò. Títèmi ni pé tọ́lọ́mbà ti déyàn ládé ẹ̀sùn wọ́pọ̀ pẹ̀lú ẹ̀. Nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run lèmi náà fi débẹ̀. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fi ara kanra. Sùúrùlérè ní Ògbómọ̀ṣọ́ náà Ògbómọ̀ṣọ́ kò sí kankan tó rọ̀ pẹ̀lú anybody. Mo sọ pé mo sọ fún gbogbo pásítọ̀ ni ẹ wàá máa mu champagne o. Ìyẹlẹ̀ ọba ni là ń sọ yìí ó ní kábíyèsí máa wọ ni o kábíyèsí ẹsẹ̀ ń dìbò mo ní má wọ̀rí. Ọjọ́ yẹn máa gbé champagne wá. Kábíyèsí o. Ṣẹ́rí kò sí kankan tí Ọlọ́run ò lè ṣe. Ọbẹ̀ mú ọ ní nǹkan ni. Àwọn wèrè. Ọbẹ̀ mú ọ ní nǹkan ni. Wọ́n mà. Bọ́ọ̀lù ọgbọ́n nù. Ọbẹ̀ mú ọ ní nǹkan ni. Olóṣèlú làwọn nínú. Èmi kan ó dẹ̀ yé mi. Bó ṣe rí ohun ènìyàn ló wọn lọ́hùn. Ní chọ́ọ̀chì Gandhi ní Amẹ́ríkà jọ ẹ̀. Mo sọ pé bí mo lè ṣe ń wo wọn máa ń yo ìwọ ló máa jẹ́ the nation. Àwọn aráàjọ béèrè lọ́wọ́ mi pé kábíyèsí mo ní ṣé ẹ máa release abẹ́ ní release ẹ̀ wọ́n lè sọ̀rọ̀ mo ní ṣùgbọ́n tọ́lọ́ bá ti release ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run gbà sí wa Ọlọ́run gba ohùn mi ó mú lọ sí àṣẹ lọ́jọ́ náà. It's not about religion. Àwọn sọ pé Christian lórúkọ Christian ní Gandhi ìyẹn wá ní kíni. Èmi mo ṣe jẹ́ Christian gbogbo ẹ̀ ni mo ń ṣe o. Lórí ẹni má kọlù mí tó bá kọlù mí ó kọlù yan o. Ọlọ́mọ ẹ̀ kò kọlù ogun o. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. People of like minds lọ́lọ́run fi sórí oyè. Èwo ló tún fẹ́ kọ́ o? Ọba Olúgbọ́n òṣòro kọlù kí ló dé òṣòro kọlù ó ti di kí wèrè pè òṣòro kọlù. Igi wèrè pè. Síbi àgbámọ̀. Ọ̀gbámọ̀. Kálí bẹ́ẹ̀ bá igi wèrè pè. Láíláí lọ́dọ̀ ọ̀rá kú ni. Yá ọ̀rá kú ni. Francis yìí tiẹ̀ mọ yín lẹ́nu. Ẹ wọ Francis. Mo kọjá lọ l'Ógbómọ̀ṣọ́ ní ọjà Àgbójọ kan lábẹ́ ọmọ kan Francis ló lọ wo. Ìkan sọ pé ṣé Olúbọ̀ Ìjayà mo ní èmi náà tún ní Ìjayà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kọ́lọ̀ ń lò wá fún òun dá tó dáa ni. Kọ́lọ̀ ń lò wá fún òun rere. Ẹ jọ ẹ̀yin baálẹ̀ màá rọ̀ yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa talẹ̀ ó sọ fún mi. Wọ́n lẹ́tọ̀ wa ní security issues. Máa dẹ̀gbà káwọn èèyàn wọ́n máa àwọn ọ̀rẹ́ Aliu tó máa penetrate káàkiri wọnú gbó ẹ ṣọ́ra o. Ọ̀pọ̀lọpọ̀ wa lo púpọ̀ ọdún yìí ní ayé. Ẹ̀mí gbogbo yín náà gùn. Ẹ ó lálàáfíà. Wọn ò ní fọmọ ẹlòmíì ṣe yín. Wọn ò dẹ̀ ní fọmọ ẹlòmíì ṣe ní kọ̀ọ̀kan wa. Ọpẹ́ ní pọ̀ níwájú Ọlọ́run. Ọpẹ́ gbogbo wa pọ̀. Ọlọ́run àdéhùn máa rí ọpẹ́ jù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run.
ẹjẹ́ àsowọ́pọ̀ bí gbogbo nǹkan ṣe gbèrú. Mo mọ̀ pé oníyeye òun mọ̀ nípa kó talẹ̀ fún àwọn ní estate developer ni ó ti kọ́ṣẹ́ lọ́wọ́ ládòkun iṣẹ́ méjì táwọn èjì mọ̀ ṣe nìyẹn tí oníyeye ò bá pè ní láàrin oṣù kan tó ń bọ́ sí oṣù kejì bá máa rí oṣù kẹta tí mo bá rí aago ẹ̀ àgàgà tó ti bọ́ sí 2 times 3 times mo mọ̀ pé ọ̀rọ̀ lẹ́ni èèyàn kan wá agent kan dé láti kú tó fẹ́ ra lẹ̀ òun gan ló máa sọ fún wọn pé ẹjẹ́ àrà ní éka kẹ́ wá gé sí plot ìgbà tí mo mọ iṣẹ́ rẹ̀ wẹ́ bó bá tẹ̀ sí dán nípa ẹ̀ tó ń ṣe tó ń mú development wá no problem kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́run fún gbogbo wa ṣe kó tí mo gbàdúrà ní pé ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ṣe nílé ayé o a ò ní fi àìsàn ṣe a ò ní fi àìsàn lò gbà ó ń dùn fún gbogbo wa kò dùn fún wa mọ́ kò ní jẹ́ tiwa gbogbo yìí tí ẹ wá bá mi ṣọdún ọlọ́run alààyè á dẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí gbogbo nǹkan tó ń lọ nílùú nàìjíríà ẹ fọkàn balẹ̀ àjọ ń ṣe ni o àjọ ń ṣe ni mo virtually ibẹ̀ ni pé mò ń sunú pléènì ní lẹ́jọ́ mẹ́ta ìní àbújá ọ̀la ní port harcourt ọ̀túnla ní kánò bí mo ṣe ń lọ káàkiri ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín ìjọba tó lọ kíjọba yìí tó dé wọ́n ti balẹ̀ jẹ́ kò sí nǹkan kan mọ́ ẹkọ́nọ́mì wa dàbí ẹṣin tó jẹ́ kó kàn rìn ni kò mọ̀ bó ṣe fẹ́ ṣe mọ́ iye ẹ̀mí díẹ̀ ló wà nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀nà ní ìjọba yìí ń gbà láti tún gbogbo ẹ̀ ṣe padà pé wọ́n ṣe ná gbogbo ètò náà síbẹ̀síbẹ̀ wọ́n ti fi epo wa wọ́n ti fi yáwó so tá bá produce epo lénìí tá bá produce ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ owó yẹn àfi nínú ẹ̀ àti fi ń san gbèsè lẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà la máa rí ẹnjìníà ìjọba tó wà níta ọlọ́run fún wọn ṣe gbogbo nǹkan tí ó dé ọ̀wọ́n gbogbo nǹkan ń bọ̀ wá dẹ̀rọ̀ lágbára ọlọ́run nàìjíríà tù wá lára lágbára ọlọ́run àlàáfíà dé bá orílẹ̀-èdè ẹ máa gbàdúrà ìwé mọ́ sọ pé gbàdúrà fún Jerúsálẹ́mù kí gbogbo àwọn tó ń gbé ibẹ̀ kan bá lè ṣe rere ẹ gbàdúrà fún ẹnjìníà Olúwaṣèyí Mákindé kọ́lọ̀ jẹ́ káwọn náà ṣe àṣeyọrí ẹ ṣé gan ni o àkú ọdún o àkú yẹ God bless you.